will celebrate a caring mother, a loving wife, amiable personality, jovial grandma, kind-hearted being, a great auntie, a caring sister, the senior abiyamo of the whole world, in no other person than Mrs. Ibidun Oluyemi Mata Aya Olagunju. Let's celebrate our people. Mommy, ẹ kú àjọ̀dún orí kájú. Àádọ́rin ọdún lórí òkè èpè. Ọpẹ́. Elédùmarè ìwọ ni àtọ́pẹ́ wá tọ́ sí lórí ayé màámi Ìbídùn Olúyẹmí tó pa àádọ́rin ọdún lónìí 70 years of pure grace. Elédùmarè àṣẹ ológo àdúpẹ́ orí ààbò lórí ayé màmá aládùpẹ́ orí ààbò lórí ayé màmá láti rákòrò títí dàkókò yìí. Àádọ́rin ọdún lórí òkè èpè kì í ṣe kéré mi rárá, àní kì í ṣe mímọ̀ ọ́ ṣe. Ìwọ lọ́ba tọ́lọ́hun yóò ṣàánú fáwọn tóhun yóò ṣàánú fún. Àdúpẹ́ nítorí àánú rẹ̀ fọ̀hún lórí ayé màmá. Kódà bá a bá fi gbogbo ọjọ́ òní dúpẹ́ lórí ayé màámi Ìbídùn, ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ nítorí màmá wáyé ó sì ra ayé lò. Elédùmarè àṣẹ ológo àtọ́fara ti bí òkè àṣẹ ológo àtìlẹ́yìn tí kì í ti ní lójú àgbẹ̀ ọ̀gá nítorí ìwọ nígi lẹ́yìn ọgbà màmá àtọ́fara ti bí òkè àṣẹ dáńsákì fún ọba bàgbà. Màámi Ìbídùn Olúyẹmí Mata òkú àjọ̀dún orí kádùn. Ẹ̀mí rẹ yóò ṣe púpọ̀ rẹ̀ láṣẹ àdáni wáyé. Onífẹ̀ẹ́ yìí ṣàṣemọ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn ọmọ àbúrò rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ lónìí wọ́n ṣe léyìí fún ọ. Ọmọ ọlọ́jọ́ bí òní o, mo ní o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ọ máa gbọ́ mi. Gbogbo àwọn èèyàn rẹ̀ tí wọ́n rán mi sí ọlọ́wọ́ mọ rírì rẹ̀ gidi gan. Màmá Philip Káyọ̀dé Ọlágúnjú o, ayọ̀ rẹ̀ ò ní dìbàjẹ́ láṣẹ Ọlọ́run. Màmá Abíọ́lá Fibian Allen, ọlọ́rẹ̀ ò ní jájò rẹ̀yìn láṣẹ àdáni wáyé. Màmá Ọlálékan Daniel Ọlágúnjú, òní Fọlápẹ̀tàn láṣẹ Èdùmàrè. Orí gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò ní kí ọ. Káyọ̀dé Fámilọ́lá ní wí fún ọ wípé ẹnu ọpẹ́ rẹ̀ ò ní kan. Ọlátúndé Ògúnlọ́wọ̀ ní wí fún ọ wípé ọlá rẹ̀ yóò máa lé sí ni. Kẹ́mi Fámilọ́lá ó ní wí fún ọ wípé ìkẹ́ Olúwa ò ní kúrò lórí rẹ̀. Fúnmi Fámilọ́lá ó ní òní fàìsàn ló gbà láyé. Ayọ̀ Ògúnlọ́wọ̀ ó ní wí fún ọ wípé àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún ọ. Olúyẹmí Ògúnlọ́wọ̀ ní wí fún ọ wípé ó ti yẹ ọ́ kò ní jẹ́ sílẹ̀ fún ọ láṣẹ Èdùmàrè. Olúdáyọ̀ Fámilọ́lá ní wí fún ọ wípé ọ̀rọ̀ gbogbo tí ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kọ̀ọ́. Fúnkẹ́ Aláké ó ní wí fún ọ wípé ó ní dẹni ẹ̀tẹ́ lọ́lá Ọlọ́run. Títí ní sọ fún ọ pé títí láyọ̀ rẹ̀ ó ní títí ní dùnnú rẹ̀. Bọ́láńlé Ògúnlọ́wọ̀ ní iyì rẹ̀ ò ní dòbú. Àbáyọ̀mí Oyèdíràn ó ní wí fún ọ wípé ó ní yọ ṣubú níbi tó ga dé. Dúpẹ́ Oyèdíràn ní wí fún ọ wípé ó túbọ̀ máa lẹ́nu ọpẹ́. Ó lẹ́nu ọpẹ́ rẹ̀ ò ní kan. Olúṣọlá Oyèdíràn ní wí fún ọ wípé òkè òkè ló máa lọ onírèlẹ̀ láyéláyé. Kẹ́mi Oyèdíràn ní wípé àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí nínú ìdẹ̀ra. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ò gbẹ̀yìn rárá o. Dickness Teresa Ògúnlọ́wọ̀ ní kí ọ, wọ́n lórí rẹ̀ àfirẹ́ ní lọ́jọ́ gbogbo. Dickness Felicia Fámilọ́lá ní kí ọ, wọ́n ní òní fàìsàn ló gbà láyé. Àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún ọ. Aya Pásítọ̀ Daniel
ọ̀fà wọ́n ní kí ó bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́ wọ́n ní bá ọdẹ fún Alaye nílùú Èkìtì tí ń ṣe lé bàbá tó bí ọlọ́mọ lẹ́ọ̀ ọmọ Efon Kúmọ́yè ọmọ olókèké ìmọ̀kè igun ìdúnlé àwọn Efon Kúmọ́yè ọmọ wa ọmọ ẹkùn ọmọ olókè méjì takọtabo lórí ara wọn ọmọ olókè tí ń ka mọ́tò láyà ọmọ asapátá àdówó ọmọ asokúta dọ̀rọ̀ ọmọ olókè mẹ́rìndínlógún lẹ́ ọmọ bá wọn bá ọmọ olúwa wọn olúwa ọmọ kìnìún ẹ̀yà Júdà ọmọ gbòǹgbòdílé Jésè ọmọ bá dání má gbàgbé ni ọmọ lèwí lè ṣe ọmọ lè ṣe lèwí ọmọ òwe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọmọ àwí má yẹun ọmọ sọ̀rọ̀ má yẹ ọmọ olùlànà ọmọ oníbú ọ̀rẹ́ ọmọ ilé tí gbàrò yé mọ́